kẹ́ẹ̀sì tó sọ̀rọ̀ irọ́ burúkú ó máa tẹnu wọn jáde. Lóòótọ́ gbogbo ayé ti mọ̀ pé bálàájì Lai Mohammed tí í ṣe mínísítà fètò ìkéde ìjọba àwọn Buhari bá sọ̀rọ̀ kan jáde kò sóhun téèyàn ó bá pàdé ńbẹ̀ jùrọ̀ burúkú lọ, ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ pé kinní náà kúkú burú tó báyìí rárá. Béèyàn bá ń gbọ́rọ̀ lẹ́nu ọkùnrin yìí tí wọ́n bá ń pè lálàájì létí èèyàn, Olúwa ó fẹ́ẹ́ lè ṣépè fáwọn tó bá ń pè irú orúkọ bẹ́ẹ̀, nítorí èèyàn Ọlọ́run tó níbẹ̀rù Ọlọ́run ló yẹ kẹ́ni tí wọ́n bá ń pè lálàájì jẹ́. Bí wọ́n bá sì ń pè Lai Mohammed ní lọ́ọ̀yà tó máa ń parẹ́, èpè lèèyàn ó tún fẹ́ ṣẹ̀, nítorí onílàákàyè àtàmọ̀fin ni wọ́n ń pè ní lọ́ọ̀yà. Gbogbo ọ̀rọ̀ tọkùnrin yìí sì ń sọ nínú ìjọba yìí ò fi hàn bí amòye tàbámọ̀fin. Ọ̀rọ̀ tí Lai Mohammed sọ lọ́sẹ̀ tó kọjá yìí ni pé báwọn jàǹdùkú afẹ̀míṣòfò bá ń gbowó orí ìpínlẹ̀ kan tí wọ́n sì ń pàṣẹ ohun táwọn èèyàn ọbẹ̀ yóò ṣe fún wọn, ìyẹn ò sọ pé wọ́n ti gbàpínlẹ̀ náà lọ́wọ́ ìjọba. Ọkùnrin náà sì ń fa àwọn afẹ̀míṣòfò tí wọ́n wà lápá kan ilẹ̀ Haúsá tí wọ́n ti ń gbowó orí lọ́wọ́ àwọn èèyàn ńbẹ̀, tíjọba àpapọ̀ Nàìjíríà ó sì lè débẹ̀ gbowó orí wáwọn ọmọ area boys tí wọ́n ń ṣèpàtà lásán láwọn ibì kan. Níbi táwọn area boys ti ń gbowó òòtà wọn, ǹjẹ́ wọn abẹ́nìkan dáadáa kó má sanwó orí fún ìjọba ń bẹ̀ bí? Area boys ó sọ pé kólókó má lọ sóko ẹ̀, tí wọ́n ó sọjọ́ táwọn àgbẹ̀ àtòníṣòwò ó lọ sídìí iṣẹ́ ajé wọn fún wọn. Àwọn afẹ̀míṣòfò ilẹ̀ Haúsá ni wọ́n ń pàṣẹ ibi táwọn èèyàn yóò lọ, ibi tí wọ́n ń rìn sí, ìgbà tí wọ́n gbọ́dọ̀ jáde, àtòhun tí wọ́n gbọ́dọ̀ ṣe. Kò sọ́lọ́pàá tàbí sójà tí ó gbàráàlú nítòsí. Àwọn afẹ̀míṣòfò yìí ni wọ́n ń ṣèjọba àwọn ìjọba ìbílẹ̀ wọ̀nyí. Apá sójà Nàìjíríà ò sì ká wọn. Kí ni Lai Mohammed ó máa wá sọ fún gbogbo ayé páwọn afẹ̀míṣòfò, àwọn tẹ́rọ́rìsì tí wọ́n ń gbowó orí nílẹ̀ Haúsá kò tí ì gbàdúgbò náà lọ́wọ́ ìjọba? Ohun tó jẹ́ kí Lai Mohammed ṣe léyìí gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tó mọ̀ nípa òfin tó sì jáwọn ni wọ́n ń ṣèjọba. Ohun tí ìbá wí ni pé àwọn sójà Nàìjíríà ti ń lọ sáwọn àdúgbò yìí láti gba àwọn èèyàn bẹ̀ kúrò lọ́wọ́ àwọn tó ń gbowó orí lọ́wọ́ wọn tí wọ́n sì ń pàṣẹ lé wọn lórí. Ó ṣàtìtọ́dún méjì táwọn afẹ̀míṣòfò yìí ti ń ṣèjọba àwọn àdúgbò náà, ṣùgbọ́n Lai Mohammed ò lè sọ bẹ́ẹ̀ nítorí òun náà mọ̀ pàbòsí lòun ń ṣe. Irọ́ lòun pa fún gbogbo ọmọ Nàìjíríà, òun sì ń tàwọn ìjọba Buhari yìí ni. Gbogbo àwọn ẹbí Lai Mohammed wà ń bẹ̀ báyìí o, àwọn ọ̀rẹ́ pàápàá wà ń bẹ̀. Kò sẹ́nìkan tó sọ̀rọ̀ báyìí o, kò sẹ́nìkan tó kìlọ̀ fọkùnrin náà káyé gbọ́. Níjọ́ tẹ̀san Ọlọ́run bá wá dé lójijì, àwọn èèyàn yìí kan náà ni ó sáré dìde tí wọ́n máa ṣomi lójú bí egbére. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ Lai Mohammed, ẹ tètè bá a sọ̀rọ̀ o. Irọ́ tó ń pa yìí ó lè tún Nàìjíríà ṣe, ó ń ba Nàìjíríà jẹ́ sí i ni o. Ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.